alàgbà Fẹ́mi Saheed ẹ káàbọ̀ sórí ètò bàbá ètò. Wọ́n Yorùbá máa ń sọ wọ́n ní akúrú yẹjọ́ orí bẹ́ẹ̀ ṣe mọ́wọ́ ọjọ́ yẹn tẹ̀jọ́ ní rẹ̀ bùtù. Ẹ pẹ̀lẹ́ ẹ bá mi kí àwọn aráalé. Ṣé dáadáa la bá ẹ̀yin aráalé ṣàlàáfíà lẹ wà? A dúpẹ́ o, àwọn aráalé náà ń dúpẹ́ wọn lálàáfíà lẹ bá wọn o. Tó Yorùbá bọ̀ wọ́n ní bí egun ẹ̀nu ìbájọ́re orí a máa yá atọ́kùn àti pé tí ìjọba bá ṣe dáadáa orí gan yàrá ìlú gbogbo tẹ́ bá ní a ṣe àwa náà ṣe é. Ní ọjọ́ 29 oṣù kẹrin ọdún tó kọjá ó ní ìjọba ni ó paradà ni ó padà ní àyípadà tá à ń béèrè ní Ọlọ́run fún wa ní àyípadà tá à ń béèrè tẹ́ bàbá gbé change ó ní àwọn ẹgbẹ́ All Progressive Congress ó ní wọ́n fi ń ṣe ìpolongo pé a ní ẹ jẹ́ ká ní àyípadà a sì ti ní àyípadà yìí láti ọjọ́ 29 oṣù kẹrin nígbà tí ìjọba tí ó bọ́ sọ́wọ́ ààrẹ Muhammadu Buhari tí wọ́n ti jagun fẹ̀yìntì. Bẹ́ẹ̀ ní àwọn ìpínlẹ̀ káàkiri pàápàá ní ìpínlẹ̀ Èkó bó tilẹ̀ jẹ́ pé látọwọ́ ìjọba síjọba ni. Bóò ló tiẹ̀ ṣe rí láti ibi oṣù 9 sẹ́yìn tí a ti ń pariwo àyípadà táyípadà sì ti wá sí ọwọ́ wa báyìí. Honourable Fẹ́mi Saheed ẹ̀yin ni kíni secretary akọ̀wé ẹ̀yin ni akọ̀wé ẹgbẹ́ All Progressive Congress ní ìpínlẹ̀ Èkó. Ṣé ẹ lè wò láti oṣù 9 sí ìsìn àwọn ìyípadà tí ìjọba yín tàbá wò láti ìjọba àpapọ̀ ká tún mú láti ìjọba ìpínlẹ̀ káàkiri bó ló ṣe rí ṣáwọn èèyàn ti ń rí afẹ́fẹ́ ìyípadà yìí. Ẹ ṣé gan olóòtú. Ṣé rí inú mi dùn gan ní ọ̀pọ̀lọpọ̀ pé Ọlọ́run tún fún wa ní àsìkò àti ìgbà àti ìfọ̀kànbalẹ̀ láti jókòó sí ibi ilé ni láti wo àyípadà tí ẹgbẹ́ wa polongo fún àwọn ọmọ Nàìjíríà tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí dẹ̀ túyáyá tí wọ́n túyàyà tí wọ́n jáde tí wọ́n dúró tí wọ́n ná owó tí wọ́n ná ara láti rí i pé ìyípadà ń kọ́ òde orílẹ̀-èdè Nàìjíríà. Tí a bá ní ká bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ẹ rí wípé láti ìgbà tí ìjọba ẹ̀ ti dé orí oyè ẹ rí wípé àwọn àṣírí tó jẹ́ pé èèyàn tí wọ́n gbẹ́dọ̀ sọ fún èèyàn kí èèyàn àgbọ̀ṣífìlà àgbọ̀gbárímú àgbọ̀kọ̀hà ó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tó dẹ̀ jẹ́ pé ó ń ya gbogbo ọmọ Nàìjíríà tó ń ṣiṣẹ́ tọkàntọkàn tó ń ṣiṣẹ́ wípé kí orílẹ̀-èdè kó dá lẹ́nu wípé ìjẹ́ bí àwọn èèyàn ṣe ń mú ohun tí gbogbo wa jọ ṣiṣẹ́ fún bí wọ́n ṣe ń kó dànù rèé. Tí ẹ bá rí wọ́n sọ pé nígbà tí ìjọba àná tán wà lórí oyè gbogbo àwọn ológun wa wọ́n ní àwọn ọmọ kan wà tó sọ pé àwọn ò lè jagun mọ́ láti gbógun ti Boko Haram. Gbogbo àwọn aráàlú ní kí ló dé tó fi jẹ́ pé àwọn ológun wa sọ pé àwọn ò lè jẹlé bọ̀tá bá wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn irú ológun tí ò ní nǹkan ọjà ogun ta dẹ̀ kó ọmọ ọlọ́mọ bàbá olíbàbá ta kó wọn sí orí pápá pé kán lọ máa jagun láì sí nǹkan ọjà ogun tó péye láti kojú àwọn àfẹ̀míṣòfò tí wọ́n jẹ́ Boko Haram ẹ rí wípé ìkànnì yẹn. Ṣùgbọ́n nígbà tí ìjọba ìdé orí oyè ń sìn láti ẹ̀ tí ìbẹ̀rẹ̀ iṣẹ́ rárá ẹ máa rí wípé wọ́n sọ pé owó rọ̀bọ̀ yìí àwọn ẹnìkan sọ pé wọ́n pín. Ṣé tó bá jẹ́ pé bí wọ́n ṣe ń pín gbogbo owó orílẹ̀-èdè àgbáyé lélẹ̀ tán fi pín ìjẹ́ orílẹ̀-èdè yìí lè wà tá tún máa pè ní orílẹ̀-èdè ìyẹn ní nǹkan àkọ́kọ́ tíjọba àkọ́kọ́ ṣe nípa ìwà ìbàjẹ́ àti ìwà ìbánu. So kò dẹ̀ sí tá bá kọ́ ilé pàápàá tó dáa ta ní àlùmọ́nì tó dáa ta ní àwọn ọmọ tó dáa tí ò bá sí ìpinnu láti yí padà nínú ìwà ìbàjẹ́ ẹ rí wípé Ọlọ́run má jẹ́ ká padà sí ibi tá ti ń bọ̀. Ṣùgbọ́n ìdánilójú wà wípé pẹ̀lú gbogbo bí a ṣe ń bá fi ọkàn lọ yìí ń sìn wípé àwọn ẹnìkan láàárọ̀ yìí ń sìn ẹnìkan sọ pé òun ti dá 350 million naira padà ìyẹn ó ti ń dá owó padà. Jafaru Isa náà ó ti ń dá owó padà. Kán dá owó yẹn padà ló dà nítorí pé àwọn ọmọ Nàìjíríà wọ́n fẹ́ fi owó ìṣe iná wọ́n fẹ́ fi ṣe omi wọ́n fẹ́ fi ṣe ilé ìwé wọ́n fẹ́ fi ṣe ọ̀nà
so ìdí rèé tó fi jẹ́ wípé kò kí ń ṣe wípé à ń polongo pé àwọn èèyàn à ń bani wọn lórúkọ jẹ́ pé wọ́n jí owó nígbà tí àwọn èèyàn bá ti lè èkíní ti jáde ó ti dá owó padà èkejì ti jáde ó ti dá owó padà ṣé ẹ̀yin ọmọ Nàìjíríà ti wá rí òótọ́ nísìnyí wípé ìdí tí gbogbo yín fi túyáyá tẹ́ fi túyàyà láti lọ sọ̀pọ́tì ẹgbẹ́ òṣèlú All Progressive Congress tí èmi jẹ́ akọ̀wé wọn ní ìlú Èkó ìdí yẹn ni láti máa mú irú ọ̀wọ́n ìyàtọ̀ báyìí wá sí ojú yín. ẹ jẹ́ ká wò ó wọ́n ń dówó padà wọ́n ń dówó padà ọ̀pọ̀ èèyàn wò ó pé a ní èèyàn jalè ẹ sì mú ẹni ó dówó padà ṣé tó bá ti dáwó padà ṣé kó máa lọ náà ni ó dàbíi pé òfin méjì ló wà nílùú Nàìjíríà òfin kan fáwọn olówó òfin kan fún mẹ̀kúnnù tó dáa ti rí mẹ̀kúnnù tó jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira tí wọ́n ní kó lọ sẹ́wọ̀n oṣù 6 ṣùgbọ́n àwọn eléyìí wọ́n kó oríṣiríṣi owó oríṣiríṣi ẹ sì ní yá ẹ kówó yín lẹ̀ ẹ sì gbá wọn lọ́wọ́ ó yẹ mọ́ lọ lálàáfíà ṣé bẹ́ẹ̀ lórí. ṣe rí ìlú Nàìjíríà jẹ́ ìlú tó jẹ́ pé ó ní òfin ṣùgbọ́n ó pín sí méjì gẹ́gẹ́ bí nǹkan tó bá jẹ́ pé olórí ìlú tó fẹ́ ṣe tá a bá ní olè gbé tọwọ́ ẹ wá tó gbé lẹ̀ àkọ́kọ́ ó ti kọ́kọ́ gbé ti ọwọ́ ẹ̀ sílẹ̀ then àwọn tó jẹ́ elétò ìdájọ́ wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ títí wọn ní ẹ̀yìn ìgbà yẹn láti ṣe títí wọn ṣùgbọ́n èyí tó jẹ́ pàtàkì sí èmi àti àwọn ọmọ Nàìjíríà tó ń nídìí owó yìí láti fi tún ìgbésí ayé ọjọ́ ọ̀la Nàìjíríà ṣe òun ni pé kówó yìí náà kò tiẹ̀ kọ́kọ́ wọlé. tó pé ká máa retí àwọn elétò ìdájọ́ káwọn ohun tí wọ́n ṣe ẹ jẹ́ wá wò ó láti ìgbà tí a ti dá orílẹ̀-èdè sílẹ̀ ọ̀pọ̀ ọmọ Nàìjíríà àtàwọn tó wà lórílẹ̀-èdè yìí àtàwọn tó wà lókè òkun náà ń kérora ètò ọrọ̀ ajé wa ti dojúdé nígbà tí ó fi dàárọ̀ yìí dọ́là kan sí náírà ó ti wọ 300 and kìíní kan bẹ́ẹ̀ náà ní pound ó ti lé ní 400 naira kí ló ṣẹlẹ̀ kí ló dé ọ̀pọ̀ wa ló ń kérora bẹ́ẹ̀ náà sì ni òṣìṣẹ́ kí ló ń ṣẹlẹ̀ ṣé ara ìyípadà tá à ń béèrè náà ni pé kí ìyà jẹ wá lórílẹ̀‐èdè yìí. ẹ ṣe olóòtú ṣe rí àwọn Yorùbá bọ̀ wọ́n pòwe wọ́n ní amúkù ẹrù ẹ wọ́ ó ní òkèlè ń wò ẹ wò sàlẹ̀ ṣe rí ọ̀rọ̀ Nàìjíríà ó ti wọ́ wá láti àwọn ìjọba kan sí ìjọba kan sí ìjọba kan ìyẹn ló fa ọ̀rọ̀ change àyípadà táwọn All Progressive Congress wá rí wípé ọjọ́ ọ̀la wa ọjọ́ ọ̀la àwọn ọmọ wa àti ọjọ́ ọ̀la Nàìjíríà kò gbẹ́dọ̀ máa lọ báyìí a gbẹ́dọ̀ ní àyípadà ẹ wo gbàtà gba ìjọba kò tí ì pọ̀dún kan dọ́là ti fall ṣùgbọ́n tẹ bá wo ìjọba àná wọ́n sọ pé ìlú Nàìjíríà ní ìlú tí ọrọ̀ ajé ẹ̀ gbé pẹ́lí jù ní gbogbo adúláwọ̀ Áfíríkà orin ta kọ ní àná nìyẹn o ìlú tí ọrọ̀ ajé ẹ̀ tó gbé pẹ́lí jù ní gbogbo adúláwọ̀ Áfíríkà báwo wá ni wọ́n ṣe gbéjọba kan sílẹ̀ fún ìjọba kan lẹ́sẹ̀kẹsẹ̀ tí ọrọ̀ ajé yẹn dẹ̀ ṣe kí ni tó wá sílẹ̀ ìyẹn ló fa amúkù òkè ló ń wò ẹ wò sàlẹ̀ ṣe rí ìjọba eléyìí bó bá ṣe rí la ṣe máa tẹ fún ọmọ Nàìjíríà nǹkan tó wà ń bẹ ni pé kò sí pé à ń parọ́ fúnra wa kò sí pé à ń parọ́ fúnra wa àsìkò irọ́ ti lọ ìyẹn ló fa change tá à ń pariwo láti inú ilé dẹ̀ ni change yẹn ti bẹ̀rẹ̀ láti ọkọ sí ìyàwó ọmọ sí bàbá títí dé ilé iṣẹ́ títí dé inú ìjọba kò kí ń ṣe pé a kàn máa jáde inú ilé àbánulé jẹ́ àdéta àní change àdádúgbò àbádúgbò jẹ́ àdéta àní change irú change wo nìyẹn change tá à ń sọ ni wípé kí gbogbo wa mọ̀ wípé kí ní ọrọ̀ ajé wa ni ẹ jẹ́ ká wo ọrọ̀ ajé tẹ́ bá mi sọ láti nǹkan bíi láti nǹkan bíi 20 ọdún ọ̀ tó jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn ní Nàìjíríà ti jẹ́ ìlú kan tó jẹ́ pé ó ya ọ̀lẹ epo nìkan ni epo nìkan ni question ìbéèrè táwa wá ń béèrè nígbà tá a wà ní ilé ìwé kékeré ni wípé tí epo yìí bá tán kọ́ àwọn aláìmọ̀ kankan wá ní epo ò lè tán ṣùgbọ́n inú mi wá dùn wípé a ti dàgbà púpọ̀ jù a ti kàwé tán epo ti wá bàjẹ́ ní gbogbo àgbáyé ó dẹ̀ tún máa bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ
ṣùgbọ́n tẹ́ bá wo ọrọ̀ ajé Nàìjíríà epo nìkan ni nǹkan tó ń fún wa ní owó tá à ń ná ní ìlú yìí. Owó tá à ń rí nínú epo òun la fi ń kọ́ ilé ìwé, òun la fi ń ṣe ọ̀nà, òun la fi ń sanwó òṣìṣẹ́, òun la fi ń gbogbo nǹkan, òun la fi ń tọrọ ajé, òun la fi ń gbógun ti àwọn ọ̀bàyéjẹ́ tán bá pera wọn ní Boko Haram àbí kẹ̀kíní ta fi ń jà. Nísìn ńgbà tí Ọlọ́run ọba máa ṣe, owó epo wálẹ̀ ní gbogbo àgbáyé. Ńgbà tí owó epo wálẹ̀ ní gbogbo àgbáyé, kòkódà kò sí mọ́, ẹ̀padà kò sí mọ́, epo pupadà kò sí mọ́. Iṣẹ́ wo gọgọgọgọ gbogbo ilé iṣẹ́ ta dálẹ̀, ẹ wo gbogbo ọgbà, wọ́n máa ń pè ní ọgbà industrial estate. Gbogbo estate yẹn ti parun. Dunlop ti kúrò Nàìjíríà, Michelin ò sí Nàìjíríà mọ́, kò sọ́wọ́n ilé iṣẹ́ ńláńlá Nàìjíríà mọ́. Ìyẹn ló fà á tọmọ ò fi ríṣẹ́. A ti dẹ̀ ti ní ìgbàgbọ́, àwọn ìjọba tó ti dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ti ní ìgbàgbọ́ pé tépo bá wà sẹ́ẹ̀ kò sí wàhálà. Epo ti wá lọ báyìí ń sìn, wàhálà wá dé. Epo ti lọ, kí la fẹ́ ṣe ẹ̀yin ọmọ Nàìjíríà? Ẹ jẹ́ lọ sí ilé agbára, tí a bá padà dé, ètò bàbá ètò ó ń tẹ̀síwájú.